na de use na so ya be use no mo ba e ma ye no mo ko sia na na no e wo zo masala ji o e no mo di ko mo no mo di ti sa de ba ko e ha wo mo ba e ni wo no e se ni si ha e do na wa ti se de ti ya ade ba ko be pele se ele se bo di de da ya e no de ma so ọmọ sọ kọ ya gbogbo a ṣe ìlú ní a ṣe ìlú ṣe ìlú ayé kọ ti ẹnẹ nìyẹn na ẹ kasa ni mc yẹ kasa ẹ pẹsẹ mc yẹ kasa ya ka ní na ní o lè ní pẹsẹ ìlú ya foundation bottle ẹni ẹkọrí sí ẹna aṣọ yà sẹ na nfẹ mmiɛnsa ẹna ìlú Mama, 389,000 euros. Your friend said pounds. I did the 2026 March. Party is the best saying now that we should have the buyer. We have a one. I'm the blood of the war in the cotton. When my piano or meeting the young. Martin you want never how I'm not out of force one. In the MC of the have been for us here.